gbowó mi tán kó fún wọn lówó. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sammu Alajo. Sammu Alajo. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbowó mi. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbowó mi. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sammu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sammu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́. Ọlọ́run ọba ìyanu, Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, ẹni pé kí n pè yín, ẹ̀yin yóò dá mi lóhùn bí mo ṣe ń pè láṣàlẹ̀ yìí. Ọlọ́run ọba ìyanu, ẹ wá dá mi lóhùn. Kábíyèsí, proposal tí mo submit duplicate ẹ̀ lélẹ̀. Wọ́n ní pé tí bá ṣe fomi yìí wẹ̀, ẹni tí bá kórí láàárọ̀ ọ̀la kí n jẹ́ kó gbàdúrà sórí copy proposal yìí. Ọlọ́run ọba ìyanu, áńgẹ́lì nínú èèyàn, ó ní kókó jí wá rí mi láàárọ̀ ọ̀la o. Níbikíbi tẹ́ni yẹn bá wọ̀ lówó ẹ bá mú wá. Èèyàn gidi, èèyàn olóríire, ó ní kó jí wá rí mi láàárọ̀ ọ̀la. Ọlọ́run ẹ ṣàánú fún mi, Ọlọ́run ẹ ṣàánú fún mi. Project ńlá ti jẹ́ tèmi, mo ní láti win project yìí ní. Kábíyèsí. Kábíyèsí, èèyàn bí áńgẹ́lì ní kí n pàdé lẹ́nu kó má bá mi gbàdúrà sórí project yìí. Kábíyèsí. Ta ló wà ń bẹ̀ yẹn? Ta ni yẹn? Èèyàn Ọlọ́run wo ló wà ń bẹ̀? Mo ń bọ̀. Mo ti dáràn. Ṣé o rí pé nǹkan ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ lọ? Kí ló gbé lọ́wọ́ tó ń dún ẹ lọ́wọ́ tó ò fi jólẹ̀? Mo wá wà bí mo kọlẹ̀kùn látẹ̀ẹ̀kan. Tí o bá ní nǹkan tó ń lé mi ṣé màá jí wálé ẹ̀ láàárọ̀ kùtùkùtù ni? Ó ṣàkọ́jù. Ó ní nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀, ó ní nǹkan tí mo wá lọ́dọ̀ ẹ̀, mo lè kọlẹ̀kùn sọ pé èèyàn Ọlọ́run ló gbé síbí. Ṣé mo jẹ́ president CAC Christ Apostolic Church àbí mo jẹ́ Pastor Adébóyè tó pariwo èèyàn Ọlọ́run kan? Ọlọ́run ọba ìyá ló ṣe máa padà lọ sùn nípa nítorí Ọlọ́run. Gbariye. Sammu. Gbariye. Kí ló dé? Kí ni mo rà ń gba yín? Kí ló dé? Kí lè wá kiri? Ó jọra ẹ lójú gan o. Wọ́n bí máa tó gbé ẹ ní last year match. Ó ní mo need number tí mo fi wà bí. Sammu. Bẹ́ẹ̀ ni. Last year match. Máa tó tóbi báyìí tí kun ẹ̀rí gbẹ̀ngbẹ̀ báyìí. A dẹ̀ wà nínú May ní another year. It's another year, May. Ó ní mo ní. Over a year. Kí ló ṣẹlẹ̀? Ni wọ́n béèrè nọ́mbẹ̀ lọ́wọ́ mi, ṣé wọ́n jẹ́ rẹ̀ nínú yẹn kẹ́ wọ́n torí Ọlọ́run. Ìwọ àti ẹ̀bùrù pẹ́jọ close ní náà o. Tí mi ò mọ rí mi kankan náà, ṣé mo ti ní mo sì mọ̀ ṣe mo kò fún mi ní lift ìjọ yẹn ni. You mean you don't know him? I know him from nowhere. You've not seen him before. No. Wọ́n lè gbé lift ó wálé. Rọ́sọ̀ mi ò kàn yín pẹ̀lú ìwé ìwé. Èmi àti ẹ̀ mọ́ra rí mo ní di nọ́mbà ẹ̀. Máa keep relationship. Mọ relationship keep. Mo ní di nọ́mbà ẹ̀ yẹ̀wò lórí fóònù ẹ̀. Mo sì gbọ́ ọ̀rọ̀ Sammu ṣe sí wọ́n dábàá yìí. Ẹ ṣe mi ò tún mọ̀ ní tí mo ti máa pàdé lẹ́yìn yìí báyìí láàárọ̀. Ẹ ṣáà ní sùúrù náà. Fóònù ni kò mú wa kó dẹ̀ mú nọ́mbà máa yẹn wá tó rùn kó má. Wo bros Sammu ẹ kọ́kọ́ fi nọ́mbà lẹ́nu. Ẹ mọ̀ kan. Ẹ bá mi gbàdúrà sórí ẹ bá mi gbàdúrà sórí. Kí n gbàdúrà sórí kíni? Kí n gbàdúrà sórí pépà? Èmi ò lè gbàdúrà sórí pépà o. Tó bá jẹ́ flesh to flesh ìyẹn máa play mi o. Ìyẹn máa pay mi gan, ó lè ṣí flesh fún mi kí n gbàdúrà sórí flesh. Kí la tún sọ kí lè sọ bá ìtòrò ẹ wọ. Kí ni mo sọ báwo gbé pépà? Mo ní mo ní di nọ́mbà, o gbé pépà wá síwájú mi. A ní máa bá yín wá nọ́mbà yẹn kókó tí ẹ bá mi press ilé iná ẹ wọ́n kó tí ẹ. Mo lọ ọ̀dọ̀ Pastor Adébóyè. Mo lọ ọ̀dọ̀ Bàbá Oyèdépò. Àbí kó mú lọ ọ̀dọ̀ President Christ Apostolic Church. Àbí kó mú lọ sí ọ̀dọ̀ àgbà àfà ńlá tó o bá mọ̀ ńlọrin àbí anywhere kó gbàdúrà sí. Pastor Adekola wà bẹ́ẹ̀ òní kó wá bẹ́ẹ̀ gbàdúrà sí nǹkan mọ́ pé nǹkan ṣe ẹ́. O ní nọ́mbà bí? O ní nọ́mbà? Wà á rí bàbá àrùn wà á rí wò. Gbéwèé kó wájú máa yàwé yo. Máa yàwé yẹn o. O gbé flesh wá kí n gbàdúrà sí. Sammu ẹ ní sùn èdè jọba ń gbàdúrà sí náà wà bí. Sammu Alajo. Sammu Alajo. Thank
Thank you so much for the privilege given to me to be here at your presence today. But if you are sure you pay Tiba project, you'll be so happy. All I need from you is just you granting me the project. A grant me project in Mariku Mashe. I'll do the needful. My deliverable share can deliver, and you'll be happy at the end of it all. Oh, well, that's all right, madam. That's all right. But do you have any sort of experience in this line of work? Not as such. No personal experience, as it were. But Odunlade Adekola Sammu projects can read like about 2 or 3 projects, and of course we recorded huge successes. But Sammu project. Odunlade Adekola. That's a big one. That's a big one. Well, anyways, madam, it all rests in the hands of Oga. Oga only final say, so whatever he says is his final. Madam, presentation you were okay, gone. I really like it, gone. But madam, I would like to know. Mo fẹ́ mo ṣe ti marry. Reason tí mo ṣe ń béèrè ni pé púpọ̀ nínú àwọn obìnrin tó wà tàn sìn tí a bá gbé contract fún wọn tí wọ́n bá ṣe dáadáa wọ́n máa ń believe pé àwọn ní bàbá àsàlẹ̀ kan bì kan ni ẹ mọ̀ tó lè pè tó lè side wọn by the time tá a bá fẹ́ attack wọn reason tí mo ṣe ń béèrè lọ́wọ́ yín nìyẹn. But sir, amóye obìnrin tí mo mọ̀ either married or unmarried tó ń ṣe round project by tó dé jẹ́ pé wọ́n deliver on this project. In fact, by the time tó bá máa parí àwọn contract yẹn gan, wọ́n máa ṣe better than some men would do. Madam. Kò ní fi ṣe rárá. Right ní gbogbo nǹkan tẹ́ sọ ṣùgbọ́n èmi mo dúró lórí ẹ̀ mo fẹ́ mọ̀ tẹ́ bá ti marry because tẹ́ bá ti marry ó máa lè help yín lórí project yìí ká lè award ẹ̀ fún yín reason tí mo ṣe fẹ́ mọ̀ nìyẹn. Yes, mo ti marry. I'm married actually. That's fine. Ejo mo máa fẹ́ kẹ́ bá mi mú ọkọ yín wá sí ìbáyé ẹ̀wọ̀n ọkọ yín mo believe pé wọ́n máa lè support yín ní irú project ẹ̀ ń ṣe yìí wọ́n máa lè ràn yín lọ́wọ́ tí wọ́n bá love fún yín. Yes, mo lè mú ọkọ mi wá. Yes. Exactly, sir. Oh, madam, is there any problem? Oh no, not at all. Okay. Cause the problem, Coco. I'll bring him along. Mamuwa. Madam, kí ló dé tẹ́ ṣe parọ́ fún wọn wípé ẹ lọ́kọ nígbà tẹ́ mọ̀ wípé ẹ sì ń lé ọkọ báyìí? Ẹ wo alàgbà kò tiẹ̀ yé mi náà. Tension yẹn pọ̀ gan ni. I was so tensed up. Tí yẹ pé mi ò tẹ̀ mọ̀ gbà tí mo sọ fún wọn pé mo wá ń lé ọkọ. Mi ò mọ̀ tension yẹn ni. Kéde máa wo rá Sammu olórí burúkú yẹn ni. Ká ní pé wọ́n ti gbàdúrà sórí document tí mo gbé fún wọn ni. Gẹ́gẹ́ bẹ́ ṣe sọ fún mi pé ẹni tí bá kọ́kọ́ rí báyìí tó bá gbàdúrà sórí ẹ̀ gbogbo nǹkan tí bá ṣe ń bẹ̀ ó máa tẹ́ wọn lọ́rùn. In fact, bí mo ṣe sọ̀rọ̀ ń bẹ̀ gan, ó tẹ́ wọn lọ́rùn. Àfìgbà tí brọ̀dá yìí ò tẹ̀ gbàdúrà sórí kìíní, ikú tí wọ́n ṣe yẹn gangan ló kọ̀ sí gbogbo wàhálà yìí. Ó ní. Bíbélì wípé kí a má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kankan ti ẹnu wa jáde. Ṣé rí májẹ̀mú orí òkè yìí kò fi ààyè gbà kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ ti ẹnu wa jáde. Ṣé rí ẹni tí ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ yẹn? Ṣé wọ́n gbàdúrà nígbà tí wọ́n rí yín? Wọ́n gbàdúrà. Ṣé wọ́n ṣépè? Rárá, wọ́n ṣépè. Wọ́n ṣépè. Wọ́n ṣépè. Àdúrà yín ti gbà. Tí ìbá ṣe pé àdúrà yín gbà ni bẹ́ẹ̀ ṣe dé iwájú wọn ò ní fàyè gbà yín rárá. Wọn tiẹ̀ ní tẹ́tí gbọ́ yín rárá. Wípé ẹ lè lórí ọ̀fẹ́ láti jọ dialogue àdúrà yín gbà. So ó túmọ̀ sí wípé ọ̀nà àkọ́kọ́ yẹn òun kọ́ ni solution. Solution ń sìn a máa tú àdúrà gbà ni láti lè mọ ọ̀nà owó ní ọ̀nà àbáyọ kí l'Ọlọ́run ní fún yín gangan. Madam, ẹ máa wá ní sùúrù dáadáa. Ayọ̀ yín ò ní pẹ́ dé o. Sùúrù. Ayọ̀ yín á tó dé. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Jehovah. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Michael mímọ́. Ọlọ́run. Abirú aláwọ̀ wá rí báyìí. Ó ti tó bí 3 weeks tán ti ní pé kí n mú ọkọ wá. Tó fi lè pè mí, ó wà so obvious pé àwọn people yìí wọ́n insist pé kí n mú ọkọ wá ni. Kí mo wá fẹ́ ṣe báyìí nítorí Ọlọ́run?
àfi kí n yẹ mọ́kọ lọ tá ni mo wá fẹ́ pè báyìí tá ni mo fẹ́ pè àfi kí n pèèyàn kan ni o mo ní láti pèèyàn kan ni. In this life, I will make it, oh, I will be the greatest person, oh. Báyé fẹ́, mo ní báyé kọ́, I will be Odogwu in my time. In this life, I will make it, oh, I will be the greatest person, oh. Báyé fẹ́, mo ní báyé kọ́, I will be Odogwu in my time. Mo ń para. Mo ń jaga. Ẹ máa record gbogbo ẹ̀ lẹ́wọ̀. I am a winner wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé ti ẹ̀ ń sìn? I build a house ó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tìbí ẹ̀ náà wà nílẹ̀. Ẹ máa kó papọ̀. Sàmú máa gbọ́. Ṣé o fẹ́ dá túdíò lẹ́ni àbí ìsí gbogbo eléyìí ò ń ṣe yìí? Ìsí kí ìwé lẹ̀ bá káàkiri. Ẹ má tayò kẹ́ jẹ́ kí n nà yín kẹ́ dìde. Mo bá ta mo kò pè o. Má da wèrè lóhùn. Ẹ má tayò tiyín lọ. Ṣẹ́yìn tí ń kọ́ ìtumọ̀ sọ. Orin bàbá wa ti ń bọ̀ má dúró. Allo. Gbariye. Ṣáà ní dáwó fún wọn. Kíde. Ká fèrè yín fún wọn kán wá dàbí àwọn orí yín. Mo wà níbì kan. Kí n bá kó libẹ̀, máa gbọ́dọ̀ rẹ. Bí mi rè sọ fún ẹ bẹ́ẹ̀, a máa gbọ́dọ̀ rẹ. O ṣe o. Àníta ló pè yín. Gbariye. Gbariye ló pè yín. Òun rè pé mi. Òun ló pé kẹ́ ẹ wá. Kò mọ̀ ń bí. Ó dáa. Ó ń wáṣẹ́. Ó ṣeé ṣe kó ti wá rí iṣẹ́ yẹn òun ló ṣe ń pè yín pé kẹ́ ẹ wá mi mọ nǹkan tó fẹ́ kẹ́ ẹ wá bá òun ṣe o lẹ́yìn tó ti ríṣẹ́ tán àmọ́ gbogbo tó bá ti bá yín sọ ẹ bá mi sọ o tẹ́ ẹ bá bá mi sọ ọlá ọ̀rẹ́ á dà yín o bó bá yọ owó jẹ́ kí n mọ o òun nìyẹn o. bó bá sọ pátá ni màá sọ yẹn. ó yẹ jù síbí. Ṣé torí bọ̀dàgà nínú iná ṣe sọ pé mo kọ́ ta mo kó pè lẹ́ẹ̀ ṣe dáhùn. Bragadi àná mi Bragadi àná mi ẹni tó bá dá lógún nínú yín kó fowó sí pé Bragadi àná mi. Fowó sí. Ẹ fi sí. Èmi àwa fowó sí torí mo mọ̀ pé bọ̀dàgà ni wọ́n máa nà yín palẹ̀ nípa. Jọ síbi ìwà fowó sí. Ó yá fi sí. Yàkọ́ fi sí. Fi sí. Wàá fi sí. Wàá fi sí. Adá fún ẹ. Torí ẹ Bragadi ẹ gbà alógọ̀ pé orí ẹ ti bàjẹ́ alógọ̀ ọdẹ òṣì ogun kẹ̀kẹ́kẹ́ ó lọ́pọ̀lọ́ kábọ̀ níwọ̀ ọlọ́mọdé ogbó sínú ilé láì lọ́pọ̀lọ́. Ọ̀gá mi èso tí mo pè ní tẹ jẹ́ mi. Ètò pẹ́. Ẹ wo ikọ́ tí mo pè yín fún ó ní ṣe pẹ̀lú life mi ni o ó ní ṣe pẹ̀lú life mi mo dé wá rò títí mo wò pé ta ni mo lè pè ta ni mo lè confide in ta ni mo lè sọ gbogbo mind mi fún lórí nǹkan tí mo fẹ́ sọ yìí mo realize pé láàárín mi kò sẹ́ni tí mo tún lè sọ mind mi fún àbí tí mo lè confide in lẹ́yìn yìí. Gbariye ìsàwọ̀ kan náà àwẹ̀ wa èdè sìnkú yìí máa pa àgbà ìyá kò ní bá pọ̀ lórí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ àtẹ̀yìnká ó ra nfọwọ́ bò ń bá máa sọ rẹ̀ kó sọ ọ́ ìyó pẹ́pẹ́ kó ń pẹ́pẹ́ yìí ibi ó bá ń lọ sọ kí n gbọ́. ó dá ẹ ṣe iṣẹ́ kan ni mo fẹ́ gbà ó lè ti submit proposal fún project ẹ̀ gbogbo àti mo débẹ̀ wọ́n ní mo ní láti mọ ọkọ mi wá ẹ wá wo ikọ́ tí mi ò tí discuss pẹ̀lú àwọn èèyàn láti jọ èrè èmi àtọkọ mi à sí papọ̀ mọ́. wọ́n ń wọlé pé àárọ̀ ọkọ rẹ̀ látijọ́ yìí ṣé ẹ ti yà. ẹ wo ẹ má ti jẹ́ ká lọ síbẹ̀ yìí sẹ́yìn that's a talk for another day for another time. ìgbà tí mo débẹ̀ wọ́n ní kí n lọ mọ́kọ wá ní mo kí mi ò lọ́kọ ó wà wò pé tí bàbá yín sọ ẹ lè tẹ̀lé mi lọ kí ẹ lọ dúró gẹ́gẹ́ bí ọkọ fún mi. ó ní. mo ní kẹ́ tẹ̀lé mi kẹ́ lọ dúró gẹ́gẹ́ bí ọkọ fún mi ẹ jọ̀ọ́. Gbariye ṣé kìí ṣe pé o ṣì nọ́mbà tẹ̀ bóyá mi kọ́ ò fẹ́ pè tẹ́lẹ̀. Ràgá ni báwo ṣe máa ṣe nọ́mbà pé mo mọ̀ pé yìí mo fẹ́ pé mo ṣe pè yín. No, I didn't make any mistake. No, I knew what I was doing and I still know what I'm doing. Mo yìí mo fẹ́ pé mo ṣe pè yín. Mo kò fẹ́ kẹ́ tẹ̀lé mi lọ síbẹ̀ ni kẹ́ dúró gẹ́gẹ́ bí ọkọ. Kò fi gbàṣẹ́ yẹn jáde ni.
That's all. Kémi tẹ̀lé rẹ. Kí n jókòó bí ọkọ rẹ. Kó fi gbaṣẹ́. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ lè. Ẹ bọ̀fẹ̀ dé. Ẹ sì ń bọ̀fẹ̀ dé. Gani. Yóò bá máa jọyàn ṣáàjọ tán ni. Lẹ́sìn ló pàjọ. Gbọ́ 25,000 oorun máa san kó kò bá ní kí n máa lọ. Okay, 25,000 àbí? Kò sí wàhálà. It's okay. Wà san. Ṣé bí kí n ti sọ fún yín ni? Ìjọ́sà máa lọ. Kí ló bá yín sọ? Yìí kí n wá lọ represent òun, kí n wá lọ ṣe bí ọkọ níbì kan. Kẹ́ ẹ tẹ̀lé òun lọ, kẹ́ ẹ lọ ṣe bí ọkọ. Ń wúre. Wọ́n gbáwọ́ yín wọ̀ níwájú ẹ̀ nù. Ṣọ́mọ̀ pé yín náà lẹ jókòó síwájú òun, ìyẹn Gbariye. Sórí ní mo débẹ̀, mo bèrè rẹ̀ yẹn. Ṣé èmi ro fẹ́ pé abẹ́ lómi rẹ̀? Mo tẹ́rù náà ro nìyẹn, bóyá lómi ìlú fẹ́ pé ó ṣì nọ́mbà dá yìí. Mo bèrè lọ rẹ̀ o, èmi ro fẹ́ pé. Ẹ̀yin Èmi ro fẹ́ pé. bọ̀dà Gani. Gbariye ní kí ẹ̀yin kẹ́ wá lọ represent bí kan gẹ́gẹ́ bí ọkọ sóhun. Ń wúre yẹn. Kànjí ti mú. Kí n jẹ́ bá? Ara ẹ̀ ti ń wá wọ̀rọ̀wọ̀rọ̀wọ̀rọ̀. Ara ẹ̀ fẹ́ ṣe wọ̀tọ̀wọ̀tọ̀. Wá ń wẹ́ni tó fẹ́ lò ó ti wá wẹ́ni tó wò pé ó máa láṣìírí kò lè rọ̀ pé wèrè níyì. Sammu wọ́n sọ ìkọ́dẹ̀ yé mi. Bẹ́ẹ̀ni ó fẹ́ fi ṣe ṣúgà dáadé ni. Sammu mo wá sọ kí nìkan wọn. Kí lẹ́yìn wá sọ fún un? Adáfi ẹ̀ èmi ọ̀rọ̀ yóò sọ yìí èsì wà lánàá rẹ̀ owó rò máa bá dé kó bá ti ní 25,000 kókó mi gbogbo rẹ̀ la máa ṣe. Iṣẹ́ ò dáa o. Ìdá. Ìyá ò dáa o. Ìdá rárá. Tó bá ti wà láyé ẹ̀dá báyìí ó máa rùn jáde ni kò ń jẹ́ kéèyàn ní sense kò sí béèyàn ṣe lè dàgbà tó. Abógbọ̀ bí erùpẹ̀ ẹlẹ̀ ṣe wà kí irun funfun wà lórí èèyàn tí ìṣẹ̀ bá mú yàn tán èèyàn ní decision ó ò ní mọ́ tó fẹ́ sọ ẹ rí i pé ṣe ń dá yín láàmú ẹ rí i pé ó ṣe ń bá yín jà. Èmi ṣó yẹ kéyìn béèrè owó ẹ jájọ jami ẹ já jami alẹ́ ìjà jami bá a ṣe ń jà yín náà tó náà nǹkan ṣe fẹ́ já kúlùkùlù sí wa lọ́wọ́ ni. n kò ní já kúlùkùlù. Kò yẹ kẹ́ ẹ béèrè owó ẹ máa kọ́kọ́ ní sùúrù fún náà bísínẹ́sì tó lóun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yín ṣe tó lẹ́ẹ̀ máa lọ ṣe bí ọkọ ẹ kọ́kọ́ débẹ̀ náà gbogbo tẹ́ ẹ bá fẹ́ gbà bẹ́ẹ̀ ẹ gbà nígbà tẹ́ ẹ bá gbà gbogbo nǹkan yẹn tán tẹ́ ẹ bá mọ bí nǹkan yẹn ṣe pọ̀ tó lẹ́nu ló lè béèrè owó tó bá lè lè fẹ́ gbà ní èlò ló fẹ́ gbà ní ẹ kọ́kọ́ gba owó yẹn wọlé náà bí èèyàn ṣe ń ṣe nǹkan nìyẹn ẹ jájọ. jami má jami kó dẹ̀ rí jami jájọ rẹ mo ti já báyìí. ẹ wá padà lọ bá ń sìn ẹ ní pé kí n sọ̀rọ̀ owó àbí kẹ́ ẹ pè lórí fóònù ẹ sọ wípé ibi tó fẹ́ kẹ́ ẹ lọ ẹ fẹ́ jọ lọ ẹ tẹ̀lé ẹ gbọ́ o ẹ tẹ̀lé ìyẹn ló pè yín mẹ́ta ohun tẹ́ ẹ máa ṣe nìyẹn o. ṣé o rí pé n kò dalẹ̀ ọ̀rẹ́ báyìí ṣé o rí báyìí. Gbariye ó lè pè mí. ó lè kẹ́yìn wá ṣe bí ọkọ. ń wí yẹn. tí Gbariye bá wá débẹ̀ tán bá ní pé kọ́kọ́ ìyàwó àti ìyàwó kọjọ kíìsì ara wọn kọ́ ẹ̀yin náà máa kíìsì àbí nítorí owó eyín yín máa yọ sí Gbariye lẹ́nu ni ó ti gbé yín oṣoomi nìyẹn. eyín mi kò lè yọ Sammu kò lè yọ. Madam, ṣọ́kọ yín nílé. Ọkọ mi rèé. Yes. Actually, sir, Oga, mo ti béèrè 1 or 2 questions lọ́wọ́ wọn nísàlẹ̀ kó tó di pé wọ́n wá sókè níbí. Wọ́n dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé àwọn ready to support ìyàwó wọn throughout the project. So I believe she's a go, sir. That's good. Uncle, ẹ káàsán. ẹ káàsán. Ẹ rọra o. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ kú afẹ́rẹ́ ìlú yìí o. Àfikún Ọlọ́run gbà wá nínú gbogbo ìlú yìí o. Ọlọ́run kó má ṣọ́ wa o. Náà mú gẹ̀ẹ́tẹ̀. Ọmọ Olúbó ni. Ẹ̀gbá. Ẹ̀gbá wa ń bí báyìí. Ibo ni ẹ̀yin lẹ́gbàá? Ẹ̀gbá lákè wa o. Àwa ará Ọlọ́run fi ṣe olórí. Madam, ọmọ Ẹ̀gbá ni mí. Even Ẹ̀gbá lákè tún ni mí. Ẹ wò madam, Sherry, for the fact that pé uncle mi tó wà ń bí báyìí ọmọ Ẹ̀gbá ni wọ́n. Ẹ ti gba contract yìí. Ẹ ṣé o. I ṣé o, boss, I'm so grateful. I ṣé o. Ẹ ṣé. Mo máa gbé contract yìí fún yín. Ibo lẹ ń gbé l'Abẹ́òkúta? Williams Estate ó ní mò ń gbé sà. Ó là ń gbé. Ẹ mean pé Williams Estate tó tóbi yẹn, that big one. Bẹ́ẹ̀ ni sà. Mo ní project tí mò ń ṣe bẹ́ẹ̀ yẹn. Mo ní àwọn buildings tí mò ń kọ́ níbẹ̀ yẹn.
ẹ wò ó tí n bá ti wá sí side ibẹ̀ mo máa wá kí tọkọtìyàwó yín nílé mo rò pé mind kí n wá kí yín. Yes. Is there any problem? Oh, not at all. Mama expecting it. It's wala amare fi yin. Yes, sir. Oh. Okay, so we're within this estate. Yes, but one day. Yeah, Emi àti Braga, sorry. Emi àti ọkọ mi la jọ wà nílé. Okay, Embo. All right. Yeah, I'll be expecting you, sir. All right, I should, sir. Yes, sir. Bragani. Oh yeah, tètè jẹun yín o. Tètè jẹun yín now. Àlejò bọ̀ mi báyìí. Mi like gbogbo nǹkan tẹ́ ṣe. Ta ni ẹ́? Ta ni ẹ́? Sammu wọlé. Àwo ni yín bọ̀ làgàdì. Àwa. Ní yọ ẹsẹ̀ yín kúrò nínú ẹgbẹ́ àwo. Àṣẹ o. Bí mo yẹ kankun yẹn ẹ ti mọ̀ pé mi ni mo wà ń bẹ̀. Ó yé mi lójú. Rasamu kí lẹ̀ ń wá náà? Kí ló ṣẹlẹ̀? Gbariye. Báwo ni bọ̀dà Gani ṣe jẹ́ sí ẹ tó o fi kẹ́ran ńláńlá méjì tó o fi kó síwájú ẹ sọ fún mi ná. Kí ló fẹ́ wà láàrin wa? Wọ́n ní bí ń pa àwọn. Wọ́n dẹ̀ wá sílé bí mo dẹ̀ ní kán jẹun. Èmi rẹ̀ bí ń pa. Ẹ wò ṣé bí ò pa yín ni àbí? Ebi ò pa yín. Bí kò pa mí. Sammu máa ní kó mọ̀. Kí ló wà láàrin yín tí rà kó sí wàhálà? Rasamu ẹ má jókòó. Ẹ má jókòó, mo expect àlejò. Òun expect àlejò. Èmi rè ń bí o. Ẹ wò, máa wojú yín o. Bọ́lá yìí ṣe wá pọ̀ tó yìí. Kí ló dé náà? What do you expect àlejò? What must you sit down? Must you eat? Wọ́n ti ṣe yín ẹ máa lọ. Kí ló dé? Bragani, ó yẹ ìṣanwọ́. Bẹ́ẹ̀ sì ṣọmọ yẹn, ó yẹ ǹdè. Ǹdè jálọ. O lè máa kanra mọ́ mi kó máa le jùmọ̀ mi kó àlejò kan bọ̀. Èmi gan òyìnbó táǹtì lé ara mi ni. Ṣé wo ni mo wá bá ni? Ṣé bọ́ọ̀rẹ̀ mi ni mo wá bá ń bí Bragani? Rasamu ẹ mọ̀, ó kẹ́ ẹ má bínú. Ẹ jókòó, ẹ mọ̀ kan, ẹ kò tètè jẹ nǹkan tẹ́ fẹ́ jẹ. Má rọ́ọ̀ṣì mi tí n bá lọ máa mú Bragani lọ. Àjọ wá bí òun ni mo wá bá bí. Bí kì í bá fà ìkara wọn tẹ̀lé máa mú dání. Má rọ́ọ̀ṣì mi o. Ìgbéyàwó ló fà tí kàrà òun yín tẹ̀lé. Má rọ́ọ̀ṣì mi. Ẹ jókòó. Sammu. Ọmọ bàbá mi làgídí. Ọmọ bàbá mi làgídí. Bọ̀ làgídí. Lọ́la fara balẹ̀ bẹ́ẹ̀. Nígbà tí tọ́ máa jẹ́ kẹ́ mọ̀. Ní wà láàrin ìlú méjì tí kò sọ. A kò sì lè mí kù. Nínú àwọn ìlú. Sammu Alajọ. Sammu Alajọ. Yes, sir. Okay, sir. Bẹ́ẹ̀ ni, èmi náà rí pílẹ̀ ti ṣú ni mo ṣe ní pé kí n pè yín. Okay, ní lè wá mọ́. Why not? Anytime tí bá fẹ́ wá. Yes, you're most welcome. All right, sir. Yes, sir. All right, sir. Bragani, ó yẹ dìde wá máa lọ. Adé dìde kẹ́ wá máa. Wọ́n ní kẹ́ wá máa lọ now. Wọ́n jẹ́ pariwo ilẹ̀ ti ṣú now. Lọ bí sí yẹn. Àdé? Lémi ọmọ kékeré ara mi. Kí wọ́n máa lọ, kọjú mi gbé. Èmi iṣẹ́ ìbẹ̀rẹ̀ ayé níjẹ́. Èsì bí mo lọ. Èsì bí kan yìí mo lọ. Sórí yàrá yóò fi mi ẹ̀. Ibẹ̀ ni máa sùn. Kí mo tẹ̀ sọ gan. Yàrá rẹ̀, ibi ò ń sùn yẹn. Ibẹ̀rẹ̀ àjọ máa sùn lálẹ́ yìí. Ṣẹ̀ṣì normal ṣá. Ṣé kò ṣe pé orin yìí ti ń turn, brain yìí gan ó ti wà smashed. Kí lẹ̀ sọ? Ẹ mọ wá sùn síbi tẹ́mi sùn sí. Kó o bá dẹ̀ fẹ́, ká dé gbogbo rẹ̀ rú. Ṣé máa lọ bá bro mi? Ara kí máa jò gbẹrú,
má jò gbẹ̀kọ́ máa lọ wíwù pé èmi àti ẹ o à ń ṣọkọ àtìyàwó. Braga ni ẹ wò ẹ ṣọ́ra yín gan ni náà kí ló ṣe yín náà irú owó wo lẹ ń gbé yìí ẹ wò ẹ ṣọ́ra yín gan ni o ẹ ṣe wáyé àgbẹ̀yà kalẹ̀ báyìí àgbàyà ni àgbàyòṣì ni yín kí ló dé náà. ìfẹ́ máa sunkún tó ń gbọ́ ṣé ó pọ̀ ju kó fún mi ṣe lẹ́ẹ̀kan. Èmi báwa. fún yín kí ni ṣe orí yóò pè rárá ni ikọ́ gidi tí ẹ̀ ń wẹ̀yìn náà jẹ́ àbí ẹ wò tó bá bí yín dá tó bá bí bàbá yín dá ẹ̀yẹ wá bá mi nínú yàrá tí mo wà ẹ̀ má rí kan tí màá fojú yín rí òṣì olóṣì yẹ̀yẹ́ nonsense. Gbariye onírànú ọmọ yìí ẹ̀gbọ́n ṣé ká wá pé mo wà nílé yìí n kò ní nẹ́ ọmọ yìí àbí kí n nẹ́. Gbariye pẹ̀lẹ́ ẹ káàbọ̀. yẹ́rọ o ọba yìí mi jẹ́ kéde báyìí kéde Gbariye no jọ jẹ́ wo fíìmù jẹ́ wo tó máa ṣe jọ kí ló máa ṣe ẹ má lọ jẹ́ wo dọ́kì mọ̀ jẹ́ wo bó ṣe máa bú ọ jẹ́ wo fíìmù Gbariye káyì Gbariye lọ́jọ́ ni ẹ jẹ́ wo fíìmù. Ọ̀gá ọkọ àtìyàwó ẹ káàbọ̀ Gbariye ọ̀gá ẹsẹ̀ akúkú tẹ̀lé ayọ̀ ẹ pẹ̀lẹ́ ọ̀gá pẹ̀lẹ́bẹ̀ orí wọ̀dà Gani ni orí wọn ti sanra orí wọn ti yẹ kẹ́ni. Wọ̀dà Gani ò wà ní sanra wọ́n ti ní sí wọn lára. àwọn tó ní. bàbá ọkọ mi ń kọ́. bàbá ọkọ ta ni bàbá ọkọ yìí. Sammu ló ń béèrè Sammu lè bàbá ọkọ. ẹ dúró náà mo ti ń gbọ́ àfìgbà tí mo fojú ara mi rí pé kí ni pé Gbariye wọn lóyún fún Wọ̀dà Gani. ṣé n kò ṣe yàn. ó yà mí lẹ́nu ni. alábòsí ni yín. alábòsí èwo ni tàbòsí ń bẹ. ẹ fẹ́ sọ pé ẹ̀gbọ́n kan ti lóyún fún wa rí in fact oyún ti kóṣù mẹ́sàn-án. ẹ wo ẹlẹ́nu pẹlẹbẹ nú ara pẹlẹbẹ nú pẹlẹbẹ alábẹ́ lọ́lù mo fine ṣú ara ẹ̀ nínú ilé yìí ṣọ́ ọmọ jẹ́jẹ́ ni ẹ tó o bá ti rí mi o máa ń jápa má jẹ́ nílé ẹ̀ kó o nù lé yo má jọ wọn àwọn eléyìí wọ́n fẹ́ doyún ìmú ni o ọlọ́run dẹ̀ ní gbà fún yín inú mi tí yín ẹ̀ ní róyún ìjò mu Gbariye tí n bá flashback síbi tá a ti mú yẹ kí n bá ìjà gan ni o ó ládé wọn o always keep to time tí n bá dá padà sí flashback máa bá ìjà. bàbá ọkọ mi ẹjọ́ má bínú má bínú ẹjọ́. má jọ àdàgbà jẹra fún yo bọ́dọ̀ oṣù tó dàgbà tí ò dánú ẹ̀ má jọ. nígbà táyé méjèèjì tẹ́ wá bá mi tí Wọ̀dà Gani ní kí wọ́n lọ bá wọn bẹ àwọn fámìlì àwọn wípé àwọn fún ẹ lóyún bọ́dà yìí àtijọ́ tó ti ń rún Gbariye kò mú mọ fámìlì kankan bí mo ṣe sọ èmi nìkan ló ní fámìlì wọ́n lè gbádùn Gbariye gan ṣe bẹ́ẹ̀ rí gbogbo gbàdọ̀ máa ń sọ fún mi bí Gbariye ṣe máa ń dún lábẹ́ àwọn ẹ mọ train tí ẹ máa ń wọ train lọ ẹ mọ bí tí ẹ ṣe máa ń dún wọ́n nígbà bí Gbariye ṣe ń dún nìyẹn ṣé ẹ sọ bẹ́ẹ̀ fún mi ni. ẹ kí n bá sọ bẹ́ẹ̀ ṣé mo pé kó máa wá wíńtà ni. ìtẹ́ ìwá sọ fún mi nǹkan pé ó máa ń dún bí eégún tó bá wà lábẹ́. Sammu jẹ́ àlọ́. kí n lọ níranù wọn ò ní fún yín náà má má gbọmọ lọ́wọ́ yín ni oyún ló ti pósù mẹ́sàn-án yìí lágbára Ọlọ́run wàá rúyè jàre déètì tán fún ẹ lọ́sípítù ó ti kọjá. ó ti lé ọjọ́ méjì báyìí. ọjọ́ méjì má wọrí o má bí láyọ̀ o má bí ó ní mo ti fọwọ́ kàn mo ti fọwọ́ kàn wẹ́rẹ́ ló má bí mo ti fọwọ́ kàn bẹ́ẹ̀ ni owó àṣẹ ni mo fi kàn yẹn ó yẹ ẹja lọ báwo la fẹ́ ṣe ibi. Gbariye kí ló ṣẹlẹ̀ ẹ kú Gbariye kí ló ṣẹlẹ̀ wọ́n ti wá síbi ọ̀run
bọ̀dà jáde ẹ wà kí ẹ rìn ẹ súnmọ́ eré òru lè mọ̀ ṣe ẹ mẹ́rí ẹ̀sán ṣe ẹ súnmọ́ eré òru lè mọ̀ óyá ẹni sùn ẹ jẹ́ ṣí óyá ẹ má gbé bọ̀ bí ẹ má gbé bọ̀ àsìkò ti tó ni àsìkò ti tó ìtàn fún yín ṣó ti pé ni. ó ti kọjá ọjọ́ méjì. ó ti kọjá ọjọ́ méjì ti bímọ ti ya ni. ẹ mú. ẹ bá wọn sílẹ̀kùn yẹn ẹ pẹ́ ó ní ẹ̀fọ́ àwọn lẹ̀. ó ní kẹfọ́ ń lẹ̀ ó fẹ́ dá wọlé ni ẹ filẹ̀ tẹ́mi bá fọkàn ẹ̀ rí pé kò ní sọ̀rọ̀. ẹ wò yóò ṣe bí ó ti sú èmi o ìyè parọ́ fún yín ó ti sú mi olú ẹ̀ kàn dúró síbi látàrọ ẹ̀yìn orí kankan pé yóò gbọ́ àlọ́ àgbábọ̀ ẹ wo ti sú èmi mi lọ́lé o ó tiẹ̀ ti sú èmi náà ẹ wo ti sú èmi náà kàn jókòó síbi báyìí látẹ̀kan ni kò tiẹ̀ sí nǹkan tó wá fún wa lọ́pdéètì àwọn ti bímọ wọn ti bímọ wọn àti ẹ̀sìn wá sàn kankan fún wa ẹ wo yóò ṣe bí ó ti sú èmi mi lọ́lé ó ti sú mi ó ti ń lọ o ilé ní sùúrù mo ti ń lọ ẹ̀wù mi ti ń lọ. àdé kéde nọ́ọ̀sì kí máa dẹ̀ bí mọ́ ẹ̀ nìjẹ́ kí n rọ́mọ mi ni ẹ wá kékeré kọ̀ bá ṣọmọ ẹ̀ ẹ̀wù mi kí n gbọ́. ẹ wo èmi ṣẹ̀ṣẹ̀ resume duty láàárọ̀ yìí and ẹ farabalẹ̀ kò sí nǹkan kan tó ṣọmọ yín. bùdágà ni ẹ wá àjẹlọ àkùnà ẹ kàn tára jòkó síbi látẹ̀kàn ẹ lọ ẹ ń bọ̀ àníkẹ́ gbọ́ ọmọ wa káwọn ojú ọmọ. kí wọ́n tiẹ̀ gbọ́ ọmọ yẹn jáde káwa fún kò tàbá fún kò ká fàmì sí lára. Ṣakiru farabalẹ̀ o gbogbo rẹ̀ àníyànjú mo ń bọ̀ ẹ má bínú. agbára ẹ wá tẹ̀sí ní sùúrù díẹ̀ náà. ṣàpọ̀ nǹkan ṣọmọ yẹn nǹkan ò ṣe a ní láti rọ ọmọ yẹn lẹ́nu. nọ́mbà wà olórí nọ́mbà wà. Ọlọ́run nìkan ni nọmba 1 tó ga jù gbogbo ayé lọ àmọ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà báyìí tẹ́ bá máa gbọ́ èmi ti rọ́mọ o. mo ti fojú rọ́mọ bọ̀dà Gani àti Gbariye. ẹ mọ̀ wípé community mẹ́wẹ́ẹ̀wá èmi ni bàbá kò sì bọ́yìí wọ́n máa háìdì ọmọ fún gbogbo èèyàn tán ní jẹ́ kí èmi rí èmi ti rọ́mọ Gbariye náà dẹ̀ ti rí àmọ́ wọ́n flash ẹ̀ lójú Gbariye ni bọ́bọ́dà Gani ara wọn ò balẹ̀ wọ́n tó ń ṣe ló ti ẹ̀wọ̀n kan bí kan rí ó dẹ̀ ní reason tó fi jẹ́ kí bọ́dà Gani tó jẹ́ bàbá ọmọ rí ọmọ o nítorí ẹni tá a bá máa jọ a máa ń jọ tán ni tí bọ́dà Gani bá rí bí ọmọ ìṣèjọ wọn ti gbogbo tí wọ́n ní wọ́n lè fún ọmọ ẹ̀ pa o nítorí láti irun orí gbogbo ibi tí irun ti ń wù lára èèyàn láyé onírun ti hùn jáde lára ọmọ yẹn o irun ti yọ lára ọmọ tí mo sọ yọmọ kòkó ọkùnrin dẹ̀ ni gbogbo irun tó wà lára ọmọ ẹ̀ pátápátá white ni. ṣé ìmọ̀ tó fọ́ ni ọmọ kòkó onírun láyà ọmọ kòkó onírun lábẹ́ ọkùnrin ni o ìgbà tí màá wá rí ojú ọmọ yẹn tẹ́ ẹ bá rí ọmọ yìí tẹ́ ẹ bá rí ojú ọmọ tí mò ń sọ fún yín àtọjú bàbá tas olúmọ àgbàkò same mi ò ṣeré kódà ibi tó wọ́ọ̀sì dé ọmọ yẹn tí mò ń wò nínú káfíkìú báyìí mo fẹ́ lè dọ̀bálẹ̀ fún pé ẹ pẹ̀lẹ́ sà ọmọ yẹn wá ṣe nǹkan kan tó wá yà mí lẹ́nu ibẹ̀ yẹn lẹ́rù ti bà mí o mo ti ní ó ní pé bí mo ṣe máa wọnú ibi tó ń gbé káfíkìú tó ń gbé ọmọ sí báyìí sí tọmọ yẹn fojú tó rí mi báyìí lọmọ yẹn bá ṣe èyí tó bá tiẹ̀ dè yín ló fẹ̀ sí mi lọ́mọ kókó ṣe bí kò bá pé àbọ̀mọ́ tó jẹ́ pé arúgbó làbí ọmọ kókó la pè arúgbó làbí ṣe bí tó bá tiẹ̀ lè yín kò bá pé ǹjẹ́ jẹ́ mọ̀ kọ́ ọmọ kókó yìí ò lè rí igi kò lè rí igi. bọ̀dá yìí ibo lè ti gbọ́ ògùn nǹkan tẹ̀ ń sọ ibo lè ti rí. tí mo rí ta ni. ṣé ẹ rọmọ náà. mo rò kò rí ẹ ò pé ibi tẹ́bi ti rí gbogbo kátikàti ṣé bí òrìbí tẹ́ gbọ́mọ sí ni ní káfíkìú àbọ̀rò kan bí ìmọ̀ pọ̀ hospital tí mo ti ṣiṣẹ́ rí àti nǹkan tí mo kà ní ìwé tí mo kà ibi mẹ́ta ní wọ́n máa ń gbọ́mọ̀ sí hospital káfíkìú froze and cebricule àmọ́ tó bá gbé kúrò nínú káfíkìú òun ló máa transfer lọ sínú cebricule
ọmọ bọ̀dà Gani bọ́mọ bọ̀dà Gani ṣe wá jẹ́ arúgbó bébì yìí sẹ́bríkìú lọ́ máa gbé padà sí sẹ́bríkìú. ẹ wo àbọ̀ mi rè o ẹ̀yin followership mi ẹ̀yin jọmọ mi mo ní kí n fún yín lábọ̀ nǹkan tí mo bá bọ̀ ń bẹ̀ arúgbó rí bọ̀dà Gani bí tó pè ní bébì o ọmọ bọ̀dà Gani ó dẹ̀ lè rí igi gbà abẹ́gbọ́. This is not imagination. It is real. Madam? 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 Ẹ rọra mà. Alàgbà. Ṣé kò sí mà? Mo ti wà ní ẹnu ọ̀nà ń bẹ̀ yẹn láti bí ìṣẹ́jú 5. Ìgbà tí mo rí traces pé ilẹ̀kùn yẹn ò ti pa, òun ni mo ṣe wọlé. Mo ti wà ń bì báyìí náà ó ti tó bí ìṣẹ́jú 1 sí 2. Ṣé kò sí mà? Èmi wá sí àyíká yìí láti wá wo èèyàn kan ni. Mo ṣetán pẹ̀lú wọn ni mo ní kí n dọ́dọ̀ yín náà. Ẹjọ́ kan náà. Thank you. Ti sún mi. Ìrètí pípẹ́ máa ń ṣọkàn láàárẹ̀ ni. Ṣebí lórí ọ̀rọ̀ tí mo bá yín discuss yẹn náà ni. Ibi tí mo ti submit proposal. Tó ní pé kí n mú ọkọ̀ wá. Ìrònú yẹn náà ni mo rò títí tí mo fi sùn lọ síbi báyìí. Bí mo ṣe wá sùn yẹn, mo lálàá pé mo lọ wá èèyàn kan kó ṣe gẹ́gẹ́ bí ọkọ fún mi níbẹ̀. Ìgbà tá débẹ̀, in fact, ẹ wo kò tiẹ̀ yé mi. Gbogbo ẹ̀kọ́ ṣàlọ́jú pọ̀, the whole thing, I just can't explain. Ó rí bàṣàbàṣà ni, gbogbo ẹ̀kọ́ tiẹ̀ yé mi rárá. Ó kò rí bàṣàbàṣà ni. Praise the Lord. Hallelujah. Mo mọ̀ pé Ọlọ́run tó darí mi wá síbí, ó ní ìdí pàtàkì tó fi darí mi wá. Kó tó di wípé ẹ jí lójú oorun, ẹ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí àlàtẹ̀ ńlá yẹn, ìlẹ̀mí Ọlọ́run fi darí mi wá síbí. Madam, ohun tẹ́ lẹ́ rí yẹn, tẹ́ rí wípé ẹ rí ọmọkùnrin kan ó standing fún yín. Tẹ́ bá gbé ìgbésẹ̀ ó léwu o. Now, tẹ́ bá eventually mú ẹni yẹn débẹ̀, tí wọ́n bá wá gbà yín nítorí ẹni tẹ́ mú wá yẹn, nígbà táṣìírí bá wá tú later, kí ló máa dà? Fake life kọ́ yẹn. Wọ́n á lẹ̀ ń lo ayé aláyé. Òun ló fà á ẹ máa rí ọkùnrin míì àbẹ́lòmíì lórí wípé ó ń wá iṣẹ́. A wá lọ yá mọ́tò, a gbé lọ síbi iṣẹ́ yẹn torí kán lè fún iṣẹ́. Eventually tíṣẹ́ yẹn bá bọ́ sí lọ́wọ́ tí ò wá gbé mọ́tò wá mọ́, àṣírí àwa tú. Nígbà táṣírí bá tú, ṣé kì í ṣẹ̀sìn? Kódà iṣẹ́ tó gbà yẹn tí ò bá tí ì ṣe tán, ẹni gbéṣẹ́ fún ó máa dá òtẹ́. Alẹ́ tó lè wúrú ìwà yìí, ó lè ṣe nǹkan míì tó burú jù yẹn lọ. So a gbọ́dọ̀ gbé ìgbé ayé wa bí Ọlọ́run ṣe dá wa. Ìyẹn dẹ̀ ní í ṣe pẹ̀lú obìnrin. Obìnrin gbọ́dọ̀ gbé ìgbé ayé ẹ̀ bó ṣe rí gẹ́lẹ́, kó jẹ́ kí ọkùnrin mọ̀ pé bí mo ṣe rí rèé o. Bóyá kó tó fẹ́ ọkọ, ọkọ á ti mọ̀ ọ́n wípé ìwà ẹ̀ rèé, èèyàn tó jẹ́ rèé, ohun tó mọ̀ rèé, ohun tó lè ṣe rèé. Obìnrin míì a máa gbé ìgbé ayé láti fẹ́ ẹ̀ǹtà ìsọ̀kọ tó ń fẹ́. A wá kó àwọn nǹkan artificial a kò mọ́ra. Kò dẹ̀ ní nǹkan kan. Àwọn nǹkan yẹn máa ń downgrade èèyàn ni, kò fún upgrade èèyàn for anything. Yes, ẹ má dẹ̀ gbàgbé wípé mo sọ fún yín pé kí ẹ ní sùúrù. Ẹ má ronú ju bó ṣe yẹ lọ. Èyí tẹ́ ẹ rò kẹ́ tó sùn, òun lẹ fi lálàá yẹn. Ọlọ́run mọ bó ṣe máa ṣe iṣẹ́, ó dẹ̀ mọ àsìkò tó máa ṣe tó máa tẹ́ yín lọ́rùn. Gálátíà orí 4 ẹsẹ̀ 4. Ó nígbà tí àkókò kíkún náà tó, Ọlọ́run rán ọmọ ẹ̀ wá sáyé. So àsìkò tó máa ṣe iṣẹ́ yín, àsìkò yẹn ló máa rán àlànà yín sí yín. Ẹ má bàrà jẹ́. Ẹ jẹ́ ká tún gbàdúrà. Ẹ ṣeun, mo dúpẹ́ sá. Ẹ ṣeun sá. Jehovah. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Michael mímọ́. Mímọ́. A gbé yín ga fún àṣírí ohun ìkọ̀kọ̀ tẹ́ ń tú.
Mo ń bọ̀. BOTIMO. Gbariye. Sammu. Kí ló ṣẹlẹ̀? Ó sì múra ni. Múra kẹ̀. Ṣaṣọ tó fẹ́ wọ̀ lọ ni. Lọ bó ni ẹ? Mi ò sọ fẹ́ pé kó múra lẹ̀dẹ̀ mi. Ipe mi àti ẹ máa jọ débi tí mo ní kó kó CV ẹ, tí mo ní kó kó tẹ̀lé mi lọ. Ó dẹ̀ tún níbò nìyẹn. Sammu mi ò mọ̀ pé ní kí n múra sílẹ̀. Ṣé kí n jáwọ́ lọ́rùn ẹ̀ ni? Rárá. Èmi ò sọ fẹ́ pé kó múra lẹ̀dẹ̀ mi ní wíìkì. Ipe máa mú ẹ lọ tí mo ní kó tọ́jú CV ẹ sẹ́gbẹ̀ẹ́ tí n bá ti pè é ipa àjọ ń lọ nìyẹn. Mi sọ bẹ́ẹ̀ fún ẹ. Ibo wíìkì ilẹ̀ pé ṣé màdé máa fi gbogbo ọjọ́ múra sílẹ̀ ni? Ó kì í ṣe kìrìsìtẹ́nì ni. Báwo ló ṣe wá múra lẹ̀dẹ̀ bíbọ̀ Jésù? Wẹ́rẹ́ kọ́ ló máa dé bí olè lórí. Ojú ọba yóò rí mi bí Jésù. Sammu báwo náà ṣe fi jọra? Mi ò jọ Jésù. Mi ò jọ Jésù bó ṣe wà yìí. O ti ń kó dà sí mi lẹ́nu bó ṣe wà yìí. Sammu ìwé jọ Jésù pa. Nínú ìwà tí ṣe tá ní bójọ́. Kódà nínú fìsíìkì gan, ẹ tún fi fìsíìkì jọ Jésù. Ìdúró mi mo fi jọ Jésù. Gbogbo ẹ̀ lẹ fi jọ Jésù. Jésù ọmọ Ọlọ́run. Gbariye ló sọ nínú ayé onímọ̀jọ ẹ. Jọ jẹ́ kí n bá òjọba lọ́run. Gbogbo ohun tó máa ní kí n má bá òjọba Jésù bá mi gé kúrò pátápátá. Jẹ́ kí n bá òjọba lọ́run Jésù jọ wọ́n ti ní mọ̀jọ ẹ o àjọra bàbá. Àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Ó ti tán. Bẹ́ẹ̀ni. Wo bí jẹ́ ká tètè mú bá ṣe jọ máa lọ síbẹ̀. Ká tètè mú bá ṣe jọ máa lọ síbẹ̀ yẹn pẹ̀lú CV ẹ nítorí nǹkan tí mo ń ṣẹlẹ̀ ni pé arábìnrin yẹn kò fún mi lówó bẹ́ẹ̀ náà o bí kò fún mi láṣọ kò fún mi ní bàtà ọmọ ẹ̀ gangan ló láìkì mi ọmọ ẹ̀ bá rí mi lẹ́ẹ̀kan báyìí ó lè fún mi ní 200,000. Bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ ló fọ́ fún mi àmọ́ òun náà láìkì mi wọ́n wá náà ní vacancy kan bẹ̀ ó ní mo ṣe ní bí kí tètè wá pè é kó o lè mú CV ẹ mo dẹ̀ mọ̀ kó gbóyìnbó dáadáa kó o lè lọ sọ́ńbẹ̀ Ọlọ́run á dẹ̀ ṣe yanu ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tó bá yẹ CV ẹ wò wọ́n lè pè é pé kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ohun tá à ń sọ nìyẹn tó ò múra lẹ̀ yìí. Ẹ wo mo ti múra lẹ̀ mo ti múra tán kíkọ wọlé kí n jáde ni. Ìbáṣọ tó fẹ́ wọ̀ lọ́nà ni kí n lọ dúró díẹ̀ ń ta. Sammu mi lè wọ ilé lọ. Kí ló dé? Ṣebí lógún ẹ rèé ṣebí Gbariye ló wà ní bí àjà ẹ ṣe. Sammu ẹ má fọwọ́ kan bẹ̀ yẹn. Ìjó ni o bá mi jó dádì àbí má lọ change kíá ṣàdúró díẹ̀ sálẹ̀. Ìmúra mi ò ní pẹ́. Jẹ́ kó pẹ́ jẹ́ kó pẹ́ ó kú mọ̀ bẹ́ẹ̀. Kò lè pẹ́ rárá. Hello kí ló sọ pé o fẹ́ rà gangan? ẹgbẹ́ ló fẹ́ rà ó dáa tẹ́ ẹ bá fẹ́ ra irin tó standard dáadáa irin tó strong láti fi ṣe decking kò sí bí méjì tẹ́ ẹ ti lè lọ ra irin yẹn ju ọ̀dọ̀ Twins Faja Nigeria Limited lọ Twins Faja Nigeria Limited bẹ́ẹ̀ ni o tó bá lè jẹ́ pé supermarket náà ni ẹ fẹ́ ra àwọn nǹkan síbẹ̀ irú àwọn tẹ́ ẹ bá fẹ́ ra nǹkan àwọn nǹkan lé bíi bàtà ọmọ bíi aṣọ bíi rẹfrigirétọ̀ gbogbo àwọn nǹkan ẹ fẹ́ rà Twins Faja supermarket náà lẹ máa lọ láti má wàá dá yín láàmú rárá ẹ lè pe www.twinsfaja.com ẹ send ẹ síbẹ̀ tàbí ká pe nọ́mbà yìí 07000211211 07000211211 ó ní mo ti fi kọrin fún ẹ yẹn o kó jẹ́ kó wà lórí ẹ bẹ́ẹ̀ 07000211211 máa pè ẹ́ padà. Báwo bá pè ẹ́ padà. Ewu ẹ ṣé mo dúpẹ́. Ó fẹ́ dìnnà mi ní. Ewu ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. Wọ́n ti fún mi ní contract. Really? Wọ́n ti fún mi ọpẹ́lọpẹ́ yín lára mi. Ọlọ́run tí mo bá mi dá yín sí. Ẹ máa ní ṣubú dànù. Ẹ ṣeun. Ẹ ṣeun. Thank you so much. Dìde jókòó. Dìde jókòó bẹ́ẹ̀ yẹn. Àǹtí ẹ wò ẹ jọ̀ọ́ ẹ ṣàbàrò dúpẹ́ lọ́wọ́ bra Sammu ọpẹ́lọpẹ́ wọn lára mi. Ìdá Sammu tẹ́ ń wò yìí iyì wọn pọ̀ gan nínú company yìí wọ́n máa ń ṣe tí wọ́n fọ́lọ́hún ní o tẹ́ bá bẹ̀ wọn kan gbowó báyìí wọn ò ní gba owó tí ò bá jọ́pẹ́ lọ́pẹ́ wọn ẹ̀ ní rí contract gbà. ẹ wò mí ṣé mo dúpẹ́. Èrè tó ti wọnú ayé ẹ kò ní jáde mọ́ o òun tọ́lọ́run á wà káwa ṣe òun là ṣe nítorí pé ire ni wọ́n ń ṣe wọn ò ní jèka tí ire bá dìbì ìpàdé dọ̀hún o ìtòhùn wá sọ àbúrò mi ni o
òun ló jẹ́ kí n mọ̀ nípa contract tí mo fi sọ fún ẹ ní bí ọ̀sẹ̀ bíi 3 sẹ́yìn mo dẹ̀ ní mo léèyàn kan tó standard dáadáa bí ìwà woman ìkẹ́dẹ̀ẹ́rẹ́ ìyẹn màmá tó ní bí gangan mi mọ̀ fẹ́ tó ní sí mi tó lè tó yẹ gan ni o gan àmọ́ síbẹ̀síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìtò bá ń sọ pé mi ò kí n gbowó yẹn ń tọ́ra ẹ̀jẹ̀ ni o máa ń gbowó dáadáa o wọn dẹ̀ ń bẹ̀ mí kí n tó gbowó wọn ní bẹ̀ mí láyé kí n tó gbowó ẹ̀yin máa bẹ̀ mí kí n tó gbowó sálárì tán bá fún ẹ àbí commission àkọ́kọ́ níbí ìdá 10 orí ẹ̀ má kó lọ́dọ̀ pásítọ̀ o èmi ni kò kó wá fún o. Sammu. Bẹ́ẹ̀ ni o. Ẹ wo madam, ẹ máa sáyẹ̀nsì bí báyìí. All right. Ẹ ṣé gan ni. Ẹ ṣé. Ẹ dẹ̀ máa jẹ́ kí èèyàn kan sáìn fún yín, èèyàn tó ṣojú ẹ̀. Ní kí ni èmi ní máa sáyìn? Kí ló ṣe lè ṣe báyìí? No, mo ní pé. Ṣé mi ò lè sáyìn ni? Mo ní pé. Ó yá sáyìn tiẹ̀ kó o gbé tèmi wá. Mo sọ pé ẹ̀yin ni. Èmi máa sáyìn fún ẹ. Máa ń gbé. Ó yá wá fi hàn mí máa sáyìn sí. Jẹ́ ń lọ owó òsì kó lè mọ̀ pé mo nílẹ̀. Sammu Alajo. Sammu Alajo. Sammu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sammu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sammu Alajo. Sammu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sammu ṣíkà àdé.